Alhaji wa King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọlẹ̀ bàbá ẹ dáríjì mí ẹ foríjì mí mo fọlá àyà tó bí yín bẹ̀ yín ẹ dáríjì mí mo fọlá bàbá tó bí yín tó sọ lọ́kọ yín wá sáyé mo fi bẹ̀ yín ẹ foríjì mí mo fi ẹlẹ́dàá yín gangan mo fi bẹ̀ yín ẹ foríjì mí mo fi ẹlẹ́dàá àwọn ọmọ yín bẹ̀ yín ẹ foríjì mí ẹ rí nírí pé ó ti wà nínú àkọọ́lẹ̀ wípé irú àkókò báyìí nǹkan báyìí máa wáyé nítorí Ọlọ́run Sheikh Jamiu Ajadi Sunusi àmì Ọlọ́run Ayatollah bàbá ẹ foríjì mí ẹ dáríjì mí nítorí Ọlọ́run mo fẹ́ lẹ́dàá òbí tó bí yín mo fi bẹ̀ yín mo fẹ́ lẹ́dàá màmá bẹ̀ yín mo fi ti bàbá tí wọ́n ṣẹ̀ papòdà mo fi bẹ̀yìn ọkùnrin bá tẹ wọn sáré fẹ́ rí. ẹ̀yin èèyàn mi ẹ wò ó tún ti dójú ẹ̀ báyìí o àáfàá Súnà mà tún ti jáde ó tún ti gbé fídíò míì jáde tó fi ṣe apology fún King Dr. Saheed Òṣùpá àti Alhaji Sheikh àmì Ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn kan mà ṣì ń bínú àwọn yẹn ní pé pé ṣáwọn méjì yẹn nọ́mbà àáfàá Súnà jà ẹ mọ̀ pé láìpẹ́ ìlàáfàá Súnà gbé fídíò kan jáde tó ní pé ẹnìkan kọ lẹ́tà sí alágbọ̀n pé kan lọ mú òun wá kí ló ń ṣẹlẹ̀ nípa ti àwọn ọ̀rọ̀ talágbọ̀n kí ló ń ṣẹlẹ̀ nípa tàwọn ọlọ́pàá tán wá láti Ìlọrin ẹ wò ó inú fídíò náà láti máa rí gbogbo ẹ̀ wò ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí ẹ kílìkì lé subscribe button yẹn ọ̀fẹ́ ní subscription o ọwọ́ yín tẹ̀fín bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ kú dédé àsìkò gbogbo ojú tó láǹfààní àti máa wò mí àti gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi ṣe dáadáa lábáyín lórí gbogbo awuyewuye tó ń lọ lọ́tún lósì lórí ẹ̀rọ ayélujára mo ń fi àkókò ìbẹ̀ Alhaji wa King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọlẹ̀ àti Olúfimọ fans worldwide látòrí president Alhaji wa Waheed Aṣojú àti Olúfimọ Royal Parliament látòrí Alhaji wa Lájẹrò Onírinlájà Alhaji wa Lukman Situ Sangalo Alhaji Luku Bansin Alhaji Akilapa Alhaji Ọlọ́runwà Alhaji Saina Sango Alhaji Ọpẹ́ Lótò wọ́n pọ̀ tí mi ò lè dárúkọ tán àti gbogbo Olúfimọ worldwide pátápátá Alhaji wa King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọlẹ̀ bàbá ẹ dáríjì mí ẹ foríjì mí mo fọlá àyà tó bí yín bẹ̀ yín ẹ dáríjì mí mo fọlá bàbá tó bí yín tó sọ lọ́kọ yín wá sáyé mo fi bẹ̀ yín ẹ foríjì mí mo fi ẹlẹ́dàá yín gangan mo fi bẹ̀ yín ẹ foríjì mí mo fi ẹlẹ́dàá àwọn ọmọ yín bẹ̀ yín ẹ foríjì mí ẹ rí nírí pé ó ti wà nínú àkọọ́lẹ̀ wípé irú àkókò báyìí nǹkan báyìí máa wáyé ó ti wà nínú challenges tẹ́ẹ̀rì látara mi ó dẹ̀ ti wà nínú challenge tẹ́mi náà ó rí látara yín ẹ jọ̀ọ́ ológo ni yín olókìkí ni yín ògo yín ò ní wọ mi ògo yín ò ní wọ ọ̀kùn ẹ ní dológo àná ẹ ní wálẹ̀ lágbára Ọlọ́run ọba ẹ ní ṣubú ẹ̀mí ẹ ní ṣubú ara àti gbogbo àwọn olólùfẹ́ yín jákèjádò gbogbo àgbáńlá ayé àti ẹbí àti family ẹ foríjì mí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹnìkan kò force mi fúnra mi ni mo jáde ni mo wá ṣe fídíò apology fúnra mi ni ó tọkàn mi wá mo fi Ọlọ́run ọba tó lẹ̀mí mi búra ẹ dáríjì mí ẹ foríjì mí Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọlẹ̀ ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀ pé ọmọ tó lóyà tán ni voice record yín tí mo ní lọ́wọ́ mo máa ń tún gbọ́ pé ṣé mi náà máa di ẹni tí ọkọ ń bá Alhaji Saheed Òṣùpá sọ̀rọ̀ báyìí mo máa ń fi múná ara mi dùn ni o ẹ foríjì mí o mi ò tiẹ̀ lérò wípé nǹkan báyìí lè ṣẹlẹ̀ ipò máa di nǹkan tí màá fi sọ pé mo fẹ́ fi máa bá yín jà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àti tànábì mo fi ẹlẹ́dàá yín bẹ̀ yín tọkàntọkàn ni mo fi wá ṣe fídíò apology yìí o nítorí Ọlọ́run àti tànábì ẹ jọ̀ọ́ ẹ ní ṣubú ẹ̀mí ẹ ní ṣubú ara ògo yín ò ní wọ mi ògo yín ò ní wọ ọkàn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo àwọn tẹ́ ẹ gbà fún nínú ayé mo fi bẹ̀ yín Alhaji Saheed Òṣùpá gbogbo tó ṣẹlẹ̀ yìí ó yọ Ọlọ́run ó ti wà nínú àkọsílẹ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ní àkókò báyìí ní ìgbà báyìí wọ́n rántí ìgbà tí èmi àti Alhaji Oríyọmí Hamzat ti ríra wọ́n ní àfáà Súnà ó ti wà frustrated àwọn gan sọ fún mi ẹ mọ̀ kọ́ ló ń ṣàánú ni gbogbo nǹkan yẹn náà ni mo rò pé kí n bá yín sọ ni mo fi ń wá ọ̀nà láti wá bá yín sọ gẹ́gẹ́ bí bàbá àtọmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mú mi ipe kí n bá yín sọ ni mo fi ń pe Alhaji Oríyọmí Hamzat mo fi ń pe Chief Sunday Igboho kí n tiẹ̀ wá bá yín sọ tó yẹn náà mo máa ń sọ ẹ̀dùn ọkàn mi fún gbogbo ẹ̀ ó yọ lọ́hùn ẹ foríjì mi ẹnìkan kò fọ́ọ̀sì mi fúnra mi ni mo wá ṣe fídíò apology Alhaji Saheed Òṣùpá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì mi ẹ foríjì mi ẹ foríjì mi. ṣé wàá rí gbogbo ẹ̀yin Olúfimọ fans tẹ́ ń bínú tẹ́ ń kọ́mẹ́ǹtì tẹ́ ń ṣépè ó yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ìfẹ́ ni ṣé bá jọ wà ń bẹ̀ náà ni kálẹ̀ nìkan náà ló ṣe bẹ́ẹ̀ fún Alhaji Saheed Òṣùpá tó jẹ́ pé kìí ṣe mi bí mi náà ṣe máa bínú tí mo máa faraya tí mo máa kọ́mẹ́ǹtì náà yẹ kẹ́ mo ṣe máa ṣe fídíò náà tí mo máa ń dúró tán ó yé mi dáadáa bẹ́ẹ̀ ni ẹ má bínú mo bẹ̀ ọmọdé mo bẹ̀ àgbàlagbà mo bẹ̀ ọkùnrin mo bẹ̀ obìnrin mo bẹ̀ yín ìyá mo bẹ̀ yín bàbá ẹ dáríjì mi ẹ foríjì mi nítorí Ọlọ́run nítorí Ọlọ́run nítorí Ọlọ́run Sheikh Jamiu Ajadi Sunusi àmì Ọlọ́run Ayatollah bàbá ẹ foríjì mi
ẹ dáríjì mi nítorí Ọlọ́run mo fẹ́ lẹ́dàá òbí tó bí yín mo fi bẹ̀ yín mo fẹ́ lẹ́dàá màmá bẹ̀ yín mo fi ti bàbá tí wọ́n ṣẹ̀ papòdà mo fi bẹ̀ yín kọ́nà bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ kọ́nà pàṣẹ wọn rẹ́ lágbára Ọlọ́run mo fi wọ́n bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ dáríjì mi ẹ dáríjì mi ẹ dáríjì mi Shehu Jamiu Ajadi Sunusi àmì Ọlọ́run ẹ dáríjì mi ẹ foríjì mi. bẹ́ẹ̀ ni Sheikh wa Muriadio bàbá ń Bariga bàbá ẹ dáríjì mi ẹ foríjì mi ẹ dáríjì mo mọ̀ pé mo ṣẹ̀yìn bàbá Bariga ẹ dáríjì mi torí Ọlọ́run mo fi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mo fi bẹ̀yìn ẹ dáríjì mi. bẹ́ẹ̀ ni bàbá wa Sheikh wa Akeugba Gold bàbá mi ẹ ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ yìí ipe kó lè parí pátápátá bàbá lágbára Ọlọ́run ọba ilé àtọ̀nà yín kò ní dàrú kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run ẹ jẹ́ wọn mọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ ṣe mo dúpẹ́ bàbá mo mọ̀ lóore. bẹ́ẹ̀ ni Chief Sunday Adeniyi Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo ibikíbi tí wọ́n fi lè sẹ̀yìn nínú ọ̀rọ̀ yìí mo mọ̀ pé mo sẹ̀yìn bàbá ẹ dáríjì mi ẹ foríjì mi Alhaji wa Oríyọmí Hamzat Òkìkí bàbá ẹ dáríjì mi ẹ foríjì mi ẹ foríjì mi bàbá Kọ́lá Olóòtú lẹ́ẹ̀kan sí ọmọ Àdábánijà bàbá ẹ pẹ́ fún wa bàbá ẹ dáríjì mi ẹ foríjì mi lẹ́ẹ̀kan sí Alhaji wa King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ àti gbogbo Olúfimọ fans worldwide ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ẹ dáríjì mi ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ó ní ẹni tó ṣẹ̀ gan ẹni kó ṣe sọ́ọ̀rì àbí kò ní lè ṣe tó bá ti ṣe ó tán. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Àfáà Súnà mo kí yín ẹ kú gbìyànjú ẹ kú ọjọ́ mẹ́ta. Àkọ́kọ́ àdúpẹ́ t'Ọlọ́run dá wa lénìyàn tó bá dá wa léwúrẹ́ kò sí ní tá a fẹ́ ṣe. Ìkejì àdúpẹ́ p'Ọlọ́run dá wa mùsùlùmí tó bá ṣe wá ní ọ̀tá rẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe. Nínú oore t'Ọlọ́run wá ṣe fún mùsùlùmí ni pé tí wàhálà bá dé kán wọ́nà àlàáfíà ní Quran fi sọ pé fasulihu khairun kẹ́ wọ́nà àlàáfíà is the best seeking for peace is the best. So bó làlàáfíà ó ṣe jọba ẹ̀yin ni ẹ kì í ṣọ̀tá wa àti mọ́ra ọjọ́ ti pẹ́ láwọn ọjọ́ kan tí nǹkan kan ṣe ó láwọn dáadáa tẹ́yìn náà ṣe sí àwa tí wọ́n bá wá rí i pé wàhálà ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí èèyàn ò gbọ́dọ̀ wòran pàápàá jùlọ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ bí adopted father fún yín sórí náà ọ̀rọ̀ tí mo bá Sheikh Jamiu àmì Ọlọ́run sọ mo gbọ́ pé ẹ gbé ọ̀dọ̀ wọn fún ọdún 9 rí àbọ̀dún 7 kódà mo gbọ́ yí pé ẹrú Ọlọ́run tó wá jẹ́ aláàánú yín lénìí wọ́n lẹ́ẹ̀ mọ̀ ẹ sì mọ àwọn àti ẹ̀ náà pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé ó ṣeé ṣe kó jẹ́ pé tú àwọn lẹ́ fi mọ ẹrú Ọlọ́run yẹn. mo wá mọ Alhaji Saheed Òṣùpá náà gẹ́gẹ́ bí olólùfẹ́ mi tipẹ́tipẹ́ over 20 years ago ńlá tíjọ wà. mo mọ Alhaji Saheed púpọ̀ mo mọ̀ pé ní tí àníyàn rẹ̀ fúyẹ́ ni bẹ̀tẹ̀ nìkan ni pé tó bá rí nǹkan tó bínú abínú wúruwúruwúruwúru kì í ṣẹni tó máa ń dìyàn sínú. bẹ́ẹ̀ bá l'opportunity àti bá àwọn tí wọ́n ló kọ nínú ayé rìn Àfáà Súnà oríire ni mo ṣe wáàsí kan of recent tí mo sọ yìí pé nǹkan 4 lèèyàn máa ń gain lára olówó kì í ṣowó nìkan ń bẹ nínú èèyàn tẹ́ bá rìn láyé tó jẹ́ pé ẹ ní gain owó lárí lára ẹ̀ connection lẹ́gẹ̀ẹ́ ń bẹ nínú èèyàn tẹ́ bá rìn tó jẹ́ pé ẹ kàn máa forúkọ ẹ̀ dẹ́rù bá àwọn ọ̀tá yín ni nísìnyí bẹ́ẹ̀ náà àwọn èèyàn tẹ́ bá rìn tó jẹ́ pé ẹ kàn máa fi orúkọ ẹ̀ ẹ máa fi jàmàlà òórùn ọbẹ̀ rẹ̀ lẹ́ẹ̀fì máa jàmàlà gbogbo nǹkan kọ́ lówó gbogbo nǹkan kọ́ ni pé lágbájá ṣe fún mi Ọlọ́run tó dáhùn kálukú ó ti kádàrá bá ṣe rìn bí báwọn èèyàn yìí rìn bí ìgbà téèyàn bá electric rìn ní nínú ilé electric tí ń bẹ nínú ilé wa yẹn ó lè fún èèyàn ní ìmọ́lẹ̀ ó dẹ̀ lè ṣọ́ọ̀kì èèyàn téèyàn bá mi sàǹdù rẹ̀ ẹ ti báwọn èèyàn yìí rìn ẹ ti rí ìmọ́lẹ̀ Ọlọ́run ó ti wà náà àkọsílẹ̀ kádàrá òun kálukú àti táìmù tó rí òde bí àsìkò yẹn ò bá tó tí gbogbo ayé yìí bá ń kó bílíọ̀nù fún yẹn ò lè rọ́nà àti lọ. Orí Ọlọ́run ó máa ń deal pẹ̀lú time kí wàá lọ́nà àbáyọ tálàáfíà ó fi jọba ẹ ti ṣe bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tèmi àti yín ti sọ lẹ́yìn gbogbo ń tẹ́ ẹ ṣe èyí tó burú jù bẹ́ẹ̀ ó ní pẹ́ gbé voice message jáde òfin Nàìjíríà wà láwọ̀ ẹ̀ Ọlọ́run tó dá wa gan wà láwọ̀ rẹ̀ ẹni tó tú àṣírí ànábì níjọ́sí tó sọ̀rọ̀ fún ní kọ̀rọ̀ mo sọ ń bi wá sí yẹn náà ó ní níta ànábì dìtámì pé òun ó ṣe fún un àmọ́ ńgbà tó tọrọ àforíjìn ànábì padà foríjìn náà ni. a sì rẹ ni tí ó jẹ́ pé òun ló ti Zainab ọmọ ànábì ó wà ní oyún ó sì ti ṣubú lórí ràkúnmí níjọ́ tó gbọ́ pé ó ń lọ bá bàbá ẹ̀ ní Maka ó ń lọ bá bàbá ẹ̀ ní Medina wọ́n sì pàdé ẹ̀ wọ́n dẹ̀ ti ṣubú
ọmọbìnrin yẹn bleed kú ni toyúntoyún níjọ́ tó tọrọ àforíjìn ànábì padà àforíjìn rẹ̀ tí ò bá sí pọ́lọ̀ ń dá wa lé nìyàn àní mọ̀ sẹ́ra wa ìsúnmọ́ra ẹni la fi ń sẹ́ra ẹni ejò kì í sán ẹni tó bá jìnnà sí ẹni tó bá close sí ni àmọ́ ní tó dáa jù ni kéèyàn ò ṣe mistake kó dẹ̀ realize pé mo ṣe mistake èyàn ò lè jàre tán èyàn ò dẹ̀ lè jẹ̀bi tán gbogbo àwọn tẹ́ ẹ jọ ń fa ọ̀rọ̀ yìí náà àwọn náà ò lè jàre tán ẹ̀yin náà ò lè jẹ̀bi tán yóò níbi tó ń kálukú kù sí bẹ́ẹ̀ tọmọdé bá ṣe àgbà ọmọdé ni á bẹ̀bẹ̀ bágbà bá ṣe ọmọdé ọmọdé náà ni á bẹ̀bẹ̀ tá a bá wá ń dárúkọ àgbà ọlọ́run ò fi ọjọ́ orí tó àgbà bọ́lọ́run bá ti gbé ẹnìkan sípò àgbà ipò bàbá kéèyàn gbà pé ipò bàbá lélẹ̀ àti Sheikh Jamiu àmì ọlọ́run àti ọba orin Saheed Òṣùpá kò sí ẹni téèyàn lè bá jànú wọn tínú tèmi náà ò dùn àmẹ́yìn náà wá ní ẹ̀jẹ̀ mi lẹ́yìn náà ìlú yín papọ̀ mọ́ tèmi ìrìn àjò ayé yín ò papọ̀ mọ́ tèmi níjọ́ àwọn ọjọ́ kan bẹ tẹ́yìn náà ti ṣèrànlọ́wọ́ fáà náà nù ayé tó bá wá rí bẹ́ẹ̀ kò sí tó níbẹ̀rẹ̀ tí ó kì í lópin àríru eléyìí rí àfindẹ́rù bọ̀ lọ́rọ̀ àwọn olóṣèlú tí wọ́n para wọn lọ́mọ yanra wọn ń bọn níjọ́ campaign tí wọ́n ìbáwọn náà tún padà jọ ṣe yìí ẹ wá dúró àwọn tí wọ́n ti bú Tinubu sẹ́yìn tó padà sọ di mínísítà sọ wọ́n di ambassador lẹ́nu ẹ wá dúró àwọn ẹ wò for example lọ́yọ̀ state tí wọ́n bá sọ pé gómìnà Akálà àti gómìnà Ajímọ̀bí wọ́n padà jọ jókòó pọ̀ èyí ò ní ọ̀rọ̀ ni ládùúrò ebú tí wọ́n ti jọ búra wọn tó lóṣèlú bá ní àníyàn tó fúyẹ́ kí ló ṣàwa mùsùlùmí tá a já fa tá a ní lè forgive ara wa ẹni ẹ̀ṣẹ̀ àmọ́ o ṣurutu tauba thalatha mẹ́ta ni májẹ̀mú tútúbá àkọ́kọ́ ni kẹ́ni tó ṣe mistake kó realize pé n tí mo ṣe yìí àwọn èèyàn sọ fún mi pé mo kó kù díẹ̀ mo gbà bẹ́ẹ̀ pé mo ṣe mistake ìkejì ni kó regret n tó ṣe pé n tí mo ṣe yìí ò dáa ìkẹta ni kó dà níyàn kó òun ò ní padà síbẹ̀ mọ́ kó máa wá ṣe dáadáa míì kó fi follow ẹ̀ báàrin yẹn ṣe dàrú tó yìí kò sí ẹni tó lè sọ pé ẹ̀ẹ̀tàn ní jọṣepọ̀ ju tàtẹ̀yìn wá lọ kò sẹ́ni ó lè sọ bẹ́ẹ̀ ọwọ́ Ọlọ́run làjọṣepọ̀ wà níjọ́ tẹ́ pàdé ẹ̀yin kọlẹ̀ mọ́ra yín pàdé Ọlọ́run ló mú yín pàdé níjọ́ tẹ́ túkásá ìtọ́nù ló gbédé níjọ́ tẹ́ bá tún jọ ṣepọ̀ padà ọwọ́ Ọlọ́run náà ló wà ọjọ́ mélòó la lò láyé táwọn ẹ̀wù rìn odidi ọdún kan tá a bá kà is 365 days a bá léèyàn lo 100 ọdún láyé ó mìn pé ó ń tàn ó tí ì lo 40,000 tán 365,000 ń ló tí ì lò so ọdún mélòó la fẹ́ lò láyé tá a sọ pé ìjà lásà máa jà fi káwọ́ náà àlàáfíà so ìdí nìyí kódà bínú sì ń bí àwọn tọ́rọ̀ kan màá fẹ́ kẹ́yìn ó gbé ọwọ́ pé ẹ ṣàforíjì fún mi mo regret aspect báyìí mo ti sọ fún yín pé àwọn náà ò lè jàre tán ẹ̀yin náà ò lè jẹ̀bi tán so ẹ jẹ́ ká láàfíà òjọba kán tiẹ̀ mọ́ sọ àwa mùsùlùmí lẹ́nu mọ́ pé ó ń jà ní wá ń gbogbo gbà bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé mo dúpẹ́ bá mi ẹ pẹ́ fún wa Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ ṣe é rí bọ́lọ́run ṣe dá yín tó wá fi yín ṣe olórí fún wa nílẹ̀ Yorùbá tẹ̀ tó wá ń play role peacemaker Ọlọ́run jẹ́ ká wá yín ti báyìí gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe fún yín Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan mo dúpẹ́ bàbá mi Ọlọ́run jẹ́ ẹ̀gùn lẹ́mí ẹ ṣé mo dúpẹ́ mo ń fi àkókò yìí torí ẹ̀ tiẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ tán ẹni bí ọmọdé bá ṣe àgbà ọmọdé náà ni ó bẹ àgbàlagbà bí àgbàlagbà náà tí wọ́n bá ṣe ọmọdé náà ni ó bẹ àgbàlagbà tó eléyìí tí mo fẹ́ ṣe léni Ọlọ́run jọ̀ọ́ ṣàforíjẹ̀ṣẹ̀ ṣe fún mi mo á ń fi àkókò yìí mo fi ń bẹ gbogbo ọmọ Nàìjíríà jákèjádò gbogbo àgbáláyé ẹ foríjì mi mo wá ń bẹ Alhaji wa King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ ẹ mọ̀ pé ọmọ yín ni mo jẹ́ ẹ mọ̀ tinú tẹ̀yìn pé ọmọ yín ni mo jẹ́ ẹ jọ̀ọ́ ẹ foríjì mi mo ń fi àkókò yìí tún bẹ gbogbo Olúfimọ jákèjádò gbogbo àgbáńlá ayé gbogbo ohun tó ṣẹlẹ̀ kò dùn mẹ́mi náà nú ṣùgbọ́n gbogbo ẹ̀dá ò lè rìn kó rí ọmọ mi kò sí ní tó kọjá àkọọ́lẹ̀ ti kù àkọọ́lẹ̀ aburú kò ní kò lè wa lórí ẹ dákun ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì sallallahu alayhi wa sallam mo tún wá ń fi àkókò yìí bẹ Sheikh Jamiu Ajadi Sunusi àmì Ọlọ́run lóòtítọ́ lọ́jọ́ orí mo jù yín lọ sọ ipò àgbàlẹ́wà Ọlọ́run ló gbé yín sípò bàbá lẹ jẹ́ fún mi bàbá ipò bàbá lẹ wà torí pé bàbá náà ni mo máa ń pè yín tipẹ́tipẹ́ ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì mo tún wá ń fi àkókò yìí mo tún túbà mo ń tọrọ àforíjì lọ́wọ́ bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà lẹ́ẹ̀kan sí
bàbá tó káwọn ti foríjì mi mo tún wá ń tọrọ àforíjì lẹ́ẹ̀kan sí bá a sọ̀rọ̀ lẹ Yorùbá. bẹ́ẹ̀ ni bàbá mi ẹ foríjì mi kọ́lọ́n jẹ́ kẹ́ ẹ gùn lẹ́mìí fún wa mo tún wá fi àkókò ìtọrọ àforíjì lọ́wọ́ Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dá mi bá mi nítorí gbogbo kíbi tí ọ̀rọ̀ yìí ti gbà kó dùn yín tó fi kàn yín tó fi dùn yín ẹ jọ̀ọ́ ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì mo tún wá ń fi àkókò ìtọrọ àforíjì lọ́wọ́ Alhaji Oríyọmí Òkìkí ọmọ Amsat Òkìkí bẹ́ẹ̀ ni foríjì mi nítorí Ọlọ́run àti tànábì ẹ jọ̀ọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ yín. Inna Allaha Ghafurur Rahim. mo tún wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá mi Sheikh Shanu Shehu bàbá ṣe gudugudu méjìlá mẹ́fà Mufassiru àgbà fún bẹ́ẹ̀ ni pípè lọ́tún pípè lósì àfáà súnà mùsùlùmí gbogbo wa báyìí mo dúpẹ́ lọ́wọ́ kọ́lọ̀ jẹ́ ká rí yín pẹ́ bẹ́ẹ̀ ni mo tún dúpẹ́ lọ́wọ́ Sheikh Habib Babalágbàjì ẹ ṣé mo dúpẹ́ àti gbogbo àwọn tó pè mí pátápátá jákèjádò gbogbo àgbáńlá ayé ẹ ṣé. tó ní parí àti ní kókó ẹ ti tọrọ àforíjì màá lo ọ̀pá orin kan fún Haji Saheed Òṣùpá màá lo ọ̀pá orin kan fún Sheikh Jamiu Àmì Ọlọ́run tí Alhaji Saheed Òṣùpá tí mo fẹ́ lò tí mo dẹ̀ fẹ́ kán tẹ̀lé gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run ti gbé sípò àgbà èèyàn àgbà nǹkan mára ni ẹ gba ẹ̀gbìn yìí mára ni o torí ibi tẹ́ ń lọ tẹ́ ẹ tí ì dé ibi tẹ́ ń lọ sí pọ̀ o tẹ́ bá lẹ́ẹ̀mọ jùkò lójú ọ̀nà òkú ọ̀tàn kéèyàn tó débi téèyàn lọ kí ni nǹkan tí mo fẹ́ lò ni pé Saheed Òṣùpá náà ló ti sọ o torí ọ̀rọ̀ Saheed Òṣùpá bí ìgbà tá à ń mú dictionary ni ó ní ẹni tó ṣẹ̀ gan ẹni kó ṣe sọ́ọ̀rì àbí kò ní lè ṣe tó bá ti ṣe ó tán gbàmígbàmí lèèyàn ń gbà wọn ìgbà mẹ́sẹ̀ mẹ́rù ẹni òyìnbó fẹ́ràn ló máa ń lọ sàtìmọ́lé tó bá ti wá sóbà ó máa jáde látìmọ́lé àfàìwá sóbà ó máa pẹ̀lẹ́ wọn bí ọ̀bọ. èmi náà bẹ̀bẹ̀ mo fi àjọṣe wa mo fi bẹ̀ yín mo fi ọ̀rẹ́ yín pàtàkì olólùfẹ́ yín gan àwọn méjì mo fi bẹ̀ yín mo fi Alhaji Pasuma Alhaji wa ọ̀gá ńlá Pasuma mo fi bẹ̀ yín gbogbo ẹbí Olúfìmí àti gbogbo ẹbí ọ̀gá ńlá ẹ má bínú nítorí Ọlọ́run àti Olúfìmọ̀ Royal Parliament Olúfìmọ̀ Royal Parliament ẹ má bínú mo fi Ọlọ́run bẹ̀ yín nítorí president nítorí ibi tí Alhaji Saheed ń lọ bàbá ń Bàrígà ẹ má bínú bàbá ń Bàrígà èèyàn mi pàtàkì ẹ má bínú ẹnì kejì tí mo tún wá fi bẹ̀ yín lẹ́yìn tọ̀gá ńlá mo fi Alhaji Saheed ìbílẹ̀ mo fi bẹ̀ yín mo fi Alhaji Saheed ìbílẹ̀ mo fi bẹ̀ yín mo fi bàbá tó bí yín mo fi bẹ̀ yín mo wá fi màmá tó bí yín mo fi bẹ̀ yín gbogbo àwọn yìí mo wá kó gbogbo wọn sábẹ́ Ọlọ́run mo fi wọ́n bẹ̀ yín ẹ wá rí ti Alhaji wa Fadilatu Sheikh Muhammadu Jamiu Sunusi Àmì Ọlọ́run umbitu anna Rasulallahi hawadani wàlá àfúwìndà Rasulillahi mahamudu. ẹnìkan ló bú ya ànábì ó bú bàbá ànábì ọ yàkàyàkà ẹ. Tuwanna Rasulallahi hawadani. ó bú ó ṣe gbogbo ẹ àwọn tí wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ ànábì tí wàá lérí pé ń jọ ọwọ́ bàbá kò sí táwọn ò ní fi ṣe. ọwọ́ ayọ̀ ọlọ́ba Abubakar lẹ́yìn àbí Umar òru lọ́yọ́ débẹ̀ wọn á mú déwájú ànábì ọwọ́ pé ẹni tí ń tijú ló mú lẹ́yìn wá everybody káwó kènyìn pé Umaru lọ́mọ tẹ̀lé débi kò sẹ́ni ó lè fọwọ́ kàn mọ́ gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ tijú tèmi náà orin àkọ́kọ́ tẹ́niyẹn wá kọ òun náà lọ́kọrin bú ànábì òun náà ló wá sọ pé òun bí tù. Anna Rasulallahi àwọn yẹn yìí fọ́n mi pé ànábì ti ṣàdéhùn yà fóun o àmọ́ mo mọ̀ pé wàlẹ́ àfúwìndà Rasulillahi mahamulu. àmọ́ mo mọ̀ pé ànábì kì í gbẹ̀yàn sẹ́mi lọ títí. wàlẹ́ àfúwìndà Rasulillahi mahamulu. yóò foríjì run. alam dhaka lẹ́dí àtọ́ka nàfìlà kùrẹ́ánù fi àmọ̀ wá ẹ̀sùn wà tẹ́ fún sí lóun kùrẹ́ánù fi àmọ̀ wá ìdùn wà tẹ́ fún sí lóun. Sheikh Jamiu Àmì Ọlọ́run gbogbo tí mo kà yìí ó ti yé yín jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ àní rísà ìtàn mọ́ gbogbo àgbáyé èmi náà tọrọ àforíjìn lórúkọ àáfàá súnà ẹ jẹ́ kọ́rọ̀ yọ tán ẹ jẹ́ káwọn tí a fẹ́ fi méèkì owó lórí íńtánẹ́ẹ̀tì kan tó wá bò míì lọ Ọlọ́run ṣàánú gbogbo wa o àwọn àtúnṣe tó bá tún kù lẹ́yìn èmi á rí olóyè Sunday Igboho màá rí Àgídìgbò First FM Alhaji Oríyọmí Amsat màá dẹ̀ rí olóyè Sunday Igboho
àwọn méjèèjì yẹn màá wá fà wọ́n mọ́ Alhaji wa Saheed Ìbílẹ̀ kan jẹ́ kọ́rọ̀ yìí ó tán kan ṣiṣẹ́ tó kù lábẹ́ ẹ̀rí tí bàbá wa Alhaji wa Sanusi àmì Ọlọ́run alhamdulillah onímọ̀ ni wọ́n alaharifu billahi ni wọ́n àwọn tí gbọ́rọ̀ Ọlọ́run yé jù bẹ́ẹ̀ lọ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillah.